A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, èdè abínibí wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá à ń kọ́ lọ ní orí ìkànnì lọ́wọ́ àkànlò èdè, a ti ṣe àlàyé ìtumọ̀ àkànlò èdè fún wa wípé àkànlò èdè òun ni ọ̀nà mìíràn tí a ń gbà ń bá ara wa sọ̀rọ̀ tó yàtọ̀ díẹ̀ sí èdè Yorùbá, ṣùgbọ́n ìjìnlẹ̀ èdè Yorùbá ni, torí pé a máa ń lò ó láti bára wa sọ̀rọ̀ fún bóyá ọ̀gbẹ̀rì tàbí ẹni tí kò gbọ́ èdè tó bá wà ní àyíká wa kò ní lè mọ ìtumọ̀ ohun tí à ń sọ. Oríṣiríṣi ọ̀nà ni àkànlò èdè pín sí. Àkànlò èdè ọ̀rọ̀ orúkọ, àkànlò èdè ọ̀rọ̀ ìṣe, àpólà ọ̀rọ̀ àti àkànlò èdè onígbólóhùn. A ti ṣe àpẹẹrẹ àkànlò èdè ọ̀rọ̀ orúkọ fún wa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ a ti ṣe àlàyé àti àpẹẹrẹ àkànlò èdè ọ̀rọ̀ ìṣe. Lónìí, àkànlò èdè àpólà ọ̀rọ̀ orúkọ tàbí ọ̀rọ̀ ìṣe ni a fẹ́ kọ́ ẹ̀kọ́ lé lórí. Àkànlò èdè. Àpólà ọ̀rọ̀ orúkọ tàbí ọ̀rọ̀ ìṣe. Àpólà ọ̀rọ̀ orúkọ tàbí ọ̀rọ̀ ìṣe òun ni gbólóhùn tó ní ọ̀rọ̀ orúkọ àti ọ̀rọ̀ ìṣe nínú. Jẹ́ kí a wo àpẹẹrẹ. Àpẹẹrẹ. Àkànlò èdè. Jẹ́ kí a wo ìtumọ̀. Àkànlò èdè. Tẹ́rí gbaṣọ. Tí a bá sọ wípé tẹ́rí gbaṣọ, kí ni ìtumọ̀ tẹ́rí gbaṣọ? Ìtumọ̀ tẹ́rí gbaṣọ ni kí ènìyàn kú. Kí ènìyàn kú. Kí ènìyàn kú, òun ni ìtumọ̀ tẹ́rí gbaṣọ. Ẹ rí wípé gẹ́gẹ́ bí ohun tí a ti ṣàlàyé ṣáájú pé àpólà ọ̀rọ̀ orúkọ tàbí ọ̀rọ̀ ìṣe. Ẹ jẹ́ kí a wo gbólóhùn yẹn, rí pé kí ènìyàn kú. Ọ̀rọ̀ ìṣe tó wà ńbẹ̀ ni kú. Ọ̀rọ̀ orúkọ ni ènìyàn. Ènìyàn ọ̀rọ̀ orúkọ, kú òun ni ọ̀rọ̀ ìṣe. Fi igi se ọbẹ̀. Àkànlò èdè ni fi igi se ọbẹ̀. Tí a bá sọ wípé fi igi se ọbẹ̀, kì í ṣe wípé ká kó igi sí ààrò, ká kó sí ìdí pọ́ọ̀tù ká se ọbẹ̀ o, rárá. Ìtumọ̀ lérèfé nìyẹn. Ṣùgbọ́n ìtumọ̀ ìjìnlẹ̀ tẹ́rí gbaṣọ àkànlò èdè ni kí ènìyàn kú. Fi igi se ọbẹ̀, òun ni tàn ènìyàn jẹ. Tí a bá sọ wípé ọ̀rẹ́ má fi igi se ọbẹ̀ fún mi jọ̀ọ́, òun ni wípé ọ̀rẹ́ má tàn mí. Ṣe àlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ fún mi, má tàn mí. Kí èèyàn tàn ènìyàn, òun ni fi igi se ọbẹ̀.
fi igi se ọbẹ̀, tan ènìyàn jẹ, ènìyàn jẹ. A ó rí pé tan ènìyàn jẹ jẹ́ ọ̀rọ̀ ìṣe ni. Ènìyàn ọ̀rọ̀ orúkọ. Tan ènìyàn jẹ ọ̀rọ̀ ìṣe ni. Fi agagbága. Àkànlò èdè ni fi agagbága. Fi agagbága. Ọ̀pọ̀ nínú àwọn ọmọ wa ní ayé òde òní tá bá sọ fún wọn pé fi agagbága wọ́n á máa wò ẹ́ ni pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé káwọn gbé àga méjì káwọn gbá sí ara wọn ni? Àbí káwọn mú àga méjì káwọn fi lu ara wọn? Rárá, ìtumọ̀ lérèfé nìyẹn. Tá bá ní fi agagbága, òun ni kí ènìyàn díje. Ìdíje òun ni fi agagbága. Bóyá ní ilé ìwé méjì kan wọ́n fẹ́ ṣe eré aláfẹsẹ̀gbá, ìyẹn ni inter-sport wọ́n fẹ́ ṣe ní ilé ìwé. Àwọn ilé ìwé kan wọ́n á ti ọ̀dọ̀ wọn lọ sí ibẹ̀ láti lọ ṣe ìdíje. Wọ́n fi agagbága nìyẹn. Fi agagbága, ìdíje ló ń jẹ́ bẹ́ẹ̀. Kí ènìyàn díje. Díje òun ni fi agagbága. Díje ọ̀rọ̀ ìṣe, ènìyàn ni ọ̀rọ̀ orúkọ tó wà ńbẹ̀. Ọmọ lójú. Ọmọ lójú. Kí là ń pè ní ọmọ lójú? Kì í ṣe ẹyin inú ojú wa o. Kì í ṣe inú ojú wa la ń sọ wípé ọmọ lójú. Tá bá sọ wípé ọmọ lójú, òun ni ẹni tí ènìyàn nífẹ̀ẹ́, ẹni tí ènìyàn fẹ́ràn jùlọ, òun ni ọmọ lójú. Ẹni tí ènìyàn fẹ́ràn jùlọ. Ẹni tí ènìyàn fẹ́ràn jùlọ, òun là ń pè ní ọmọ lójú. Tá bá sọ wípé Adébímpé ọmọ lójú mi ni, ó túmọ̀ sí wípé òun ni èèyàn nífẹ̀ẹ́ jùlọ nìyẹn. Bóyá tí ìyá kan bá sọ wípé Òjó jẹ́ ọmọ lójú mi, ó túmọ̀ sí wípé ìyá yẹn ń tọ́ka sí fún wa wípé Òjó òun lòun fẹ́ràn jùlọ ní gbogbo ọmọ tóun bí. Ìtumọ̀ rẹ̀ nìyẹn, ọmọ lójú. Ẹni tí ènìyàn bá ní ìfẹ́ sí àbí tí ènìyàn fẹ́ràn jùlọ, òun ni ọmọ lójú. Níbí ni a máa fi àdàgbà. Ẹ jẹ́ kí á wo ìtumọ̀ fárígá. Fárígá. Ìtumọ̀ fárígá ni kí ènìyàn bínú. Ó bínú.
Fárígá, kí ènìyàn bínú. Òun ni ìtumọ̀ fárígá. Bínú, òun ni ọ̀rọ̀ ìṣe, ènìyàn ọ̀rọ̀ orúkọ. Fẹ́ràn, ọ̀rọ̀ ìṣe ni fẹ́ràn, ẹni tí ènìyàn fẹ́ràn jùlọ, ọ̀rọ̀ ìṣe ni fẹ́ràn. Díje, ọ̀rọ̀ ìṣe ni ènìyàn ni ọ̀rọ̀ orúkọ tí ó wà ńbẹ̀. Níbí ni a máa fi àdàgbà ẹ̀kọ́ ti èní rọ̀ sí. Tó bá yá a ti máa kàn sí yín ní orí ìkànnì wa. Fún gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé wa ní orí ìkànnì yìí, a rọ̀ yín, a bẹ̀ yín wípé kí ẹ bá wa jọ̀ọ́, kí ẹ bá wa lọ subscribe sí orí YouTube channel wa. Àṣàkẹ́ Àkọ́mọlédè. Ó dìgbà, ire o. Ẹ bá wa pín ètò yìí fún gbogbo àwọn ènìyàn wa láti kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Àṣàkẹ́ Àkọ́mọlédè.